abala kóòtù lọ́kọ-láya láyé òní arábìnrin kan ló gbé ọkọ rẹ̀ lọ kóòtù níwájú adájọ́. Ó ní olúwa mi ẹ tú ìgbéyàwó òun àti ọkọ òun ká torí òun ò fẹ́ ṣì wà o kó má bàa dáràn. Ọkọ òun kì í ṣe olóòótọ́ ẹ̀dá, òun kábàámọ̀ pé òun tiẹ̀ bímọ fún un. Nígbà tóun pàdé ẹ̀ òun ti bí ọmọ kan ṣùgbọ́n ọkọ àárọ̀ òun ó ṣaláìsí nínú ìjàmbá ọkọ̀ ni. Lẹ́yìn ọdún 5 lòun ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọkọ yìí, ìyẹn ọkọ tó gbé wá kóòtù. Ìgbà tóun pàdé ẹ̀ ó ti ń dàgbà torójò òun lọ dáadáa. Ó sì ròyìn gbogbo nǹkan táwọn obìnrin ti ṣe fún un tí wọ́n fojú ẹ̀ rí. Tóun bá mọ̀ ni ó yẹ kó nǹkan ó ti mọ̀ pé nǹkan fúnra ẹ̀ ní lọ́wọ́. Ó sọ fún òun pé òun ò lórí obìnrin, àánú rẹ̀ sì ṣe òun gan ni torí pé ó ní kò sówó lọ́wọ́ òun sì ń tọ́jú ẹ̀. Lásìkò yẹn kò sí tẹ́ ẹ bá sọ tí ò ní gbọ́. Èròjà àkọ́lé lòun ń tà ń tòun, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tóun bí àkọ́bí lòun rí i pé ìwà ọkọ òun ti yàtọ̀. Bí ṣe ń rìnrìn òru ló mọtí àmupara, kì í ṣe pé kì í mọtí tẹ́lẹ̀, àmọ́ eléyìí wá ń burú sí i lójoojúmọ́ ni. Kì í gbọ́ bùkátà kankan nínú ilé, jẹun kó o kú sí ni. Oúnjẹ tóun bá fowó rà sínú ilé òun ló máa jẹ̀dájì ẹ̀, àwọn ọmọ jẹun ọ̀ jẹun kọ̀ọ̀kan. Lọ́jọ́ kan àláàtì owó kan wọlé sórí fóònù ẹ̀, 305,000 ló wọnú àkáǹtì ẹ̀. Kò mọ̀ pé òun rí àláàtì yẹn nígbà tóun plọ́gì fóònù tóun síbi tí òun náà ti cháàjì. Lẹ́yìn tóun rí i pé ó ti rí owó yẹn, ó ti mú fóònù ó ti wò ó, lòun bá lọ bọ́kọ̀ òun pé dákun baálé wa 2,000 àwọn ọmọ nílò rẹ̀ níléèwé. Para tó máa dáhùn ló ní ẹlẹ́dàá òun orí o 1,800 naira ní gbogbo owó tó wà lákàtì òun. Ṣé kóun fi hàn án? Òun bá ní kó jẹ́ kóun wò ó. Oníṣẹ́ kóun má tàn yìí tó bá fi ohun ọ̀la ní o kò gbà. Ṣe lọ́dà sírọ́ọ̀fù wípé ṣe obìnrin tí ó bá ti trust èèyàn kò ṣe kéde kan. Ó ní olúwa mi lọ́jọ́ kan àjọ wà nínú ilé, obìnrin kan pè é, kò mọ̀ pé fóònù òun máa jáde síta. Ìyẹn ń dúpẹ́ 50,000 tó fóun fowó iléèwé àwọn ọmọ òun, láì fóun àtàwọn ọmọ ní owó nínú ilé. Bóun ò bá sí nílé ọkọ, olúwa mi ó mọ̀ bẹ́tà. Òun ó kúkú mọ̀ pé aládàátọ́ lòun yàtọ̀ sí kóun wà nílé ọkọ bí aláìsí. Ẹ wò ẹ má jẹ́ kọ́kùnrin kan bòun mọ́lẹ̀ kó sì máa náwó tiẹ̀ síta. Ẹ tú àwọn ká, òun ò ṣe mọ́. Ó wá sọ fún ààrẹ kóòtù pé òun ọmọ mójútó àwọn ọmọ òun o torí òun ti mójútó wọn tẹ́lẹ̀, torí bóun bá kó wọn lẹ̀ yóò fìyà jẹ wọ́n ni, ṣùgbọ́n kó máa ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí àwọn ọmọ. Ọkọ ìyàwó sọ̀rọ̀ níwájú ààrẹ kóòtù. Ó ní ẹ bá mi bẹ̀ ẹ́. Ọ̀rọ̀ tó pọ̀ jù náà ọ̀rọ̀ rẹ̀ náà nù. Òun ó yí padà lọ̀rọ̀ tó ń sọ, ṣùgbọ́n ìyàwó kọ̀ jálẹ̀. Ó ní olúwa mi kò lè yí padà, kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ààrẹ kóòtù sọ̀rọ̀ tó pọ̀ sí ọkùnrin náà. Ó ní tí wọ́n bá ń bọ̀ ní kóòtù ní ọjọ́ 4 oṣù kẹwàá kí wọ́n mú èèyàn méjì tó mọ̀ sí fífẹ́ra wọn lọ́wọ́ ní ìdílé kọ̀ọ̀kan wá sí kóòtù. Kò sì gbọ́dọ̀ sí ìjà tàbí ìta títí di ọjọ́ 4 oṣù kẹwàá tí wọ́n sún ìgbẹ́jọ́ sí. Wọ́n jáde nínú igi ìgbẹ́jọ́.